Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Friday, October 2023, PK Abass Obesere and friends, my Shele, the Surulere, the National Stadium, OJS Entertainment, in conjunction, Dampanogo Entertainment, in conjunction, Sidophobia Entertainment, Boshe Boleri, Boshe Jeleboye, October 6, my God, Emi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣàtìrí gbogbo ẹgbẹ́ cameras wọn lójú. October 6 yàgẹ̀ ìjẹgbẹ́ máa ròyìn báyé gbọ́. Orphanage Entertainment is a group of companies comprising Orphanage Entertainment is a group of companies that comprises not just the entertainment industry, hospitality, healthcare, and sports. And you are here at the OJ's Lounge, one of the most beautiful lounges in Lagos. OJ's Entertainment, as you may know, has been in existence for over 3 decades. And in the next couple of days, something big is coming to the center of excellence. Something massive is coming to the heart and the hub of entertainment, the city of Lagos, precisely Surulere itself. And powering this is none other than the king himself. Sidophobia Entertainment is an entertainment group that is global, that has taken entertainment all across the world. And PK Fest, Abass Obesere, will be hosting his friends in Lagos, in Surulere. And we're here at this press briefing to let you know what to expect at this epoch-making event. We have sitting close to him one of the pioneers of sports entertainment in Nigeria, who has played a massive role in sports development and broadcasting in Nigeria. Ladies and gentlemen, before I bring in our main host today, let me first of all respectfully invite our guest, recognize his presence, and thank him for taking out time out of his very busy schedule to be in our midst. Ladies and gentlemen, if your hands are not too busy, let's welcome to OJ's Lounge, the very distinguished, eminent personality in our midst, one of the pioneers of music in Nigeria. If the music industry is talked about in Nigeria, it will end a chapter. Let's welcome Abass Obesere. Thank you for coming. We also have this man. I saw him 5 years ago. He has not changed. Still looking young. He will tell us the secret today. Sitting close to him, as I said earlier, is the director of entertainment, OJ's group of companies. He does not need any introduction anymore. We have Obong Efiong Uyo. Thank you, sir, for coming. Put your hands together for a little bit. And of course, I also like to recognize from the
background. We have a lot of our staff, management who are here. I see you, Ngozi. Ngozi is there. Put your hands together for Ngozi if your hands are not too busy. Thank you. And of course, we have the media that are here. The media, thank you for coming, because you are the one who will report this event. You are the one who will project this event. You are the ones that will ensure that this event gains front page and massive headlines. I've been told that we have here the biggest reporters and television personality. Without much ado, I would like at this point to officially welcome our guest, the Director of Entertainment, OJs. Abass Obesere is someone that I have followed for a long time. I recall when we used to hang around the Canary on the Shaga Road. Those were far-gone days. And from that time till now, he's still waxing strong. Like Don Pedro said, every time you see him, he has not changed. Well, you are not changed because God is with you. And of course, as friends, he's hosting his friends, and we are also his friends. And we also want to identify with the xenophobia brand. That's why we're here. And of course, everything to talk about, he will say how it is. His friends have come together. He has called his friends, look, let's celebrate ourselves while we are still alive. Let's celebrate Nigeria while we are still together. Because not every time you hear, oh, he was a good man, oh, he was a great singer. But here in our midst, we have a great singer, a great man, a great mobilizer, an entertainer par excellence. When it comes to entertainment, if you have not been to a stage where you see him perform, then you never see anything. Ladies and gentlemen, I hand over the microphone to xenophobia himself. The gentleman press, wherever people are seeing us at this moment. So, Ayalaja Abass Obesere, the paramount king of music, Abba King Apopagua of Yoruba. I'm using this medium to appreciate every one of us here today, all because of this concert that is coming up for 6th of October 2023 at the National Stadium under OJ's Entertainment and Dampalongo in conjunction with Alaja Abass Xenophobia Entertainment as well. Well, thanks to every one of you here. You're welcome. That's you, baby. In Alaja Abass, the paramount king of music, back here, àwọn àgbàlagbà náà ló sọ wọ́n ní ẹni tó bá ti sòyìnbó nílé àná òun náà ló máa sọ túmọ̀ kì í ṣe pé nílé àná nìkan ẹni bá ti sòyìnbó lọ́dọ̀ OJs ó máa padà sọ túmọ̀ ẹ̀ náà ni, because right now àwa pẹ̀lú OJs ní National Stadium láwa yìí èmi Alájà Abass àti Dampalongo lájọ wà ní ọ̀dọ̀ OJs pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn oníwèé ìròyìn bloggers tó pọ̀ rẹpẹtẹ tọ́lọ̀ ní kan máa fẹ́ tèmi Alájà Abass ní gbogbo gbà torí brother mi tọ́jú kù ní apá ọ̀tún mi. You made mention of one thing, sir. You said man of the moment. I never be the man of the moment. Man of every moment. Ó ti gbogbo ìgbà lọ́nà ní ká máa bá wọn. Àjẹbá àwọn kan bẹ̀ àwọn kan tó dé bá wa. Àmọ́ náà kò sọ pé torí pé àwọn tá a dé báyìí pé àní rí tiwa ṣe. Ó jẹ́ ká máa rí tiwa ṣe. Kò tún wá sọ pé torí pé àwọn tó tún máa dé bá wa. Ibi wọn ní jí á rí tiwa ṣe. Ó jẹ́ ká ṣe máa rí tiwa ṣe náà ni. So ọpẹ́ ní fọ́nà. Glory be to God that we are relevant at all time. Adúpẹ́. Mo ń pàṣẹ pé kí gbogbo èèyàn wa lórí ìpàdé wa lénìí tá
tá a ṣe lọ́wọ́lọ́wọ́ ní national stadium yìí nítorí kọ́nsáàtì náà Xylophone Entertainment Big First Obesere and Friends àti èmi àti àwọn olólùfẹ́ mi olórin rẹpẹtẹ ó yẹ ká pọ̀ jù báyìí lọ but àwọn kan wà tó yẹ pé wọn ò ní sílé wọn rìnrìn àjò ni wọn bá wa tá máa wà nígbà tá máa wà ní aráàdìgbà yẹn wọn lára kóra wa jọ yìí mo dẹ̀ wọ́n pé lágbára ọlọ́run ojú òní ti gbogbo wa àwa ń fàsìkò ìgbé èèyàn lọ́pọ̀lọpọ̀ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ jáde sí wa ẹtúláyà tí wọ́n bá béèrè pé what is the main reason of this concert tó bá béèrè pé kí ni concert yìí dá lé lórí àjẹkọ́ máa mọ̀ pé all for unity náà ni láti lè unite ara wa together fún àjọṣepọ̀ fún ìfẹ́ kọ́mọ̀ pé ìfẹ́ wà láàrin àwọn olórin afẹ́ tó bá sọ pé òun fẹ́ bá Ọlọ́run ṣe tó nǹkan tó lọ kọ́kọ́ ṣe ṣáájú ò nífẹ̀ẹ́ èmi náà dẹ̀ ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní support lórí nǹkan báyìí rí tí mo dẹ̀ tún ṣe ń ṣe so iléeṣẹ́ tiwa náà wá ronú bẹ́ẹ̀ náà nìyẹn pé àwa náà fẹ́ gbé nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ àdàmọ̀bójú ní tiwa pẹ̀lú àṣẹ Èdùmàrè àjọ máa ní tẹ̀síwájú. To leave the floor, if you here you have a question that you would like to ask Alhaji Abass Obesere, and your question will be strictly about the concert. Do not ask personal questions, but questions that has to do with this concert. If you have any question, please, can you just raise up your hand, then the microphone will find you. Gbogbo ẹ ti wà létò nílẹ̀ kì í ṣe pé gbogbo ẹ̀ là ń kó lọ sílé ọmọ aláìní àbílẹ̀ ọmọ opó àbílẹ̀ opó àwọn àgbàlagbà ní ibi tá a bá ti ń wo ọlọ́kùnrùn láti ń wora ẹni ibi téèyàn bá lẹ̀ ti ń ṣe ibẹ̀ náà ló ti ń jẹ àmọ́ àti yàálẹ̀ báyìí pé eléyìí á lọ bí báyìí eléyìí á lọ bí báyìí bó tẹ̀ mọ̀ pé jọ́dá àwọn ọdún ìṣe kọ́nsáàtì gan irú ẹ̀ gan fẹ́ẹ́ má ti ṣẹlẹ̀ rí ara ọ̀tọ̀ kan tún nìyẹn náà kì í ṣe gbogbo ẹ̀ ló máa ń sábà ro títí tèèyàn mọ́ títí ẹ̀ àwọn làákàyè táwa nìyẹn tá tó fi gbé kinní yìí rẹ̀ màá tún wá fi àsìkò yìí kí gbogbo àwọn kan ti bá ara tables náà ẹ ṣe gan ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ torí àti ta table tó ti yapa gan mo fi àsìkò yìí mo fi kí àwọn èèyàn pé ẹ ṣe gan more blessing ibi tẹ́ ti mú owó náà jáde ọlọ́run ní jí ó tán bẹ́ẹ̀ àtúbọ̀ máa ní tẹ̀síwájú lágbára àti Elédùmarè níwájú ọlọ́run àti ọ̀gá akẹ́pẹ̀jẹ́ rírọ́ àkọ́kọ́ leléyìí kò tí ì ṣẹlẹ̀ rí àmọ́ mo ti bá wọn ṣe káàkiri lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á fi pọ́n wálé ó máa yé wa lọ́la olóhùn lọ́la yín lọ́la gbogbo ojú tó mú wáyé mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lèmi fún ara mi ni mo pè àmọ́ àwọn kan wà tí wọ́n sí Nàìjíríà wọ́n lè wà Nàìjíríà bá ṣe sọ̀rọ̀ yìí àmọ́ tó bá di àsìkò yẹn àwọn kan ti níbi tí wọ́n máa wà bí mo lè ṣe ń sọ̀rọ̀ ní fún mi ní evidence ni wọ́n sẹ́ndì àwọn iv tó ti ní iṣẹ́ láti ṣe sí mi mo dẹ̀ mọ̀ pé àwọn àtàtún wà nígbà lè kí ló ń ṣẹlẹ̀ àwọn tó kù wá ráyè sí yẹn ká tó wá nígbàgbọ́ pé ayé ò tí ì parẹ́ nǹkan tó ṣe pọ̀ àwọn tó ń sí bẹ́ẹ̀ ní ìsìn nígbà tá a bá tó máa ṣe mí wà bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bọ̀ yìí àwọn tí wọ́n ra tables àwọn ọmọ àti bá àwọn ẹ̀tọ́ kan lórí tébù yẹn kì í ṣe gbọ́kàn sanwó tébù lásán máa dé orí tébù wọ́n á bá gbẹrẹ fún jíjẹ mímu ìrọ̀rùn ni ó ti yẹ jíjẹ mímu ìrọ̀rùn ni in fact gan invitees wọn tá a pè ní nǹkan tá a lọ fi invite wọn wálé ṣó ti
gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀ ẹlẹ́rìí dòdò ní wáìnì láti fi gbé wọn dìde wá yàtọ̀ sí pé tó bá tún wá dé jíjẹ mímu wọn ìrọ̀rùn ni. ẹ má bínú sáà o ṣé fún àwọn tí wọ́n bá ra tébù nìkan ni àǹfààní yẹn wà fún ni àbí àwọn tí wọ́n bá wá rẹ́gúlà tí wọ́n wọlé láì lo tébù wọlé làǹfààní yẹn náà wà fún. fún àwọn tí wọ́n bá ra tébù làǹfààní yẹn wà fún láti lè fi appreciate pé wọn kò yí owó tó pọ̀ yìí lẹ̀. àwọn tí wọ́n gbìyànjú náà táwọn náà tán tiraka tọ́bi tọ́rọ́kọ́pọ̀ wọlé lẹ́nu géètì yẹn iṣẹ́ ni wọ́n ṣe o. àmọ́ àtúmúlẹ̀ ayédèrú fáwọn náà ọ̀nà tá a fi máa múlẹ̀ ayédèrú fáwọn náà ni pé màá kọrin kí wọn. wẹ́ èyí tó dá mi lójú ni pé gbogbo nǹkan ló létò níwájú Ọlọ́run àdẹ̀ṣẹ̀ṣẹ̀ máa lọ síbi irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti rí ọ̀pọ̀lọpọ̀ táwọn náà ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. mo dẹ̀ mọ̀ pé lágbára àti Elédùmarè Ọlọ́run máa tún ṣe léyìn náà ní àrà ọ̀tọ̀ nítorí pé Ọlọ́run ọba ló ń jẹ́ máa dúkú máa dọ̀gbọ̀n. èyí tó dá mi lójú jù ni pé ní ọjọ́ yẹn àwọn èèyàn ní kábàámọ̀ kan wá sí Abass Obesere and friends wọ́n á gbádùn ara wọn wọ́n á jayé ara wọn inú wọn á dùn wọ́n á tún rí ọgbọ́n tó kó lórí à ń ta tébù mi nítorí pé concert ṣe rí nígbà tá a bá ṣe tán àwọn ìdákan ti wà nínú àwọn owó yẹn tó jẹ́ pé èyí tó máa lọ sílé àwọn aláìní èyí tó lọ lé opó kì í ṣe pé gbogbo owó yẹn tí a bá pa owó yẹn tán a fẹ́ dà kó sápò a máa ń fi ara wa a tún fi ń ṣe bí bàtà tún fi ń ṣoògùn owó láti lè tún fi tọ́jú àwọn èèyàn kan ni òní kọ́nsáàtì tá a gbélé yìí àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè má ra tébù tó jẹ́ pé tó bá dẹnu géètì ó ti ní iye tó máa fi wọlé tòjọ́ bọ́lá ẹgbẹ́ 5,000 ni wọ́n pè irú yẹn bọ́ tébù gangan bó fẹ́ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ fẹ́ jókòó sí àyè àwọn tó jẹ́ pé ẹ súnmọ́ ilé gbágbá ẹ máa wo bó ṣe ń lọ gangan 200,000 ni wọ́n ta tébù yìí àmọ́ mọ̀ májà kan ṣe lówó tó pọ̀ ní nítorí bí ìlú ṣe rí nísìn àdẹ̀fẹ́ kó yẹ gbogbo wa kí ni gbogbo wa kú dùn owó yẹn pọ̀ tó tọ̀ náà ìyẹn 200,000 yẹn torí eléyìí ti lẹ̀ mọ́lẹ̀ ní gbogbo tó ẹlòmíì fi ń ṣòwò tó fi ń tọ́jú aya tó fi ń tọ́jú ọmọ àbí tó fi ń tọ́jú ọkọ tó ń tọ́jú ọmọ ó fẹ́ má ju 5,000 naira lọ àmọ́ àwọn àjẹkẹ́ ẹ̀ mọ̀ pé a appreciate yín ni kódà bó bá jẹ́ pé 1,000 báyìí òun lè fi dá sí nǹkan tá à ń ṣe kẹ́ ẹ̀ mọ̀ pé a appreciate òun la ṣe sọ pé 200,000 naira olówó tébù yẹn tébù là ń tà kì í ṣe pọ̀ fẹ́ gbogbo ẹ̀ tó bá bá a dá sí ètò yìí ogún ti nípa nínú ìgbésí àwọn èèyàn kan kọ́ má lérò pé akọ̀pàwó àtúndákówó yẹn lọ lóòótọ́ gbogbo tá à ń ṣe náà owó ni o irinṣẹ́ tá a máa lò jọ yẹn gbìgbìgbì tí a máa dún gbàgbà owó ni o gbogbo àwọn tó jẹ́ pé olórin máa lo ọmọọṣẹ́ kankan kò sí tó kàn àwọn ọmọọṣẹ́ pẹ̀lú ẹ̀ ṣe kọ́nsáàtì o nǹkan kan bẹ́ẹ̀ yẹn o owó ni àmọ́ àwa ọ̀gá eléré àwa tá a gbé kinní yìí lẹ̀ ó la wò pé káfíyàn ṣe kí ni pé kí ni pátó tiẹ̀ kó ló gbé sí ayé àwọn èèyàn gbogbo ẹ̀ náà wà kọ́ ni pé tí wọ́n bá ní kéèyàn gba owó báyìí èèyàn tó lè fara yàn ṣàwọn kan mi tó jẹ́ pé á padà tún bí owó yẹn náà inú ẹni yẹn á tún dùn bẹ́ẹ̀ ṣe múnú àwọn èèyàn dùn ẹ tún ti múnú àwọn kan náà dùn olófa kọ́nsáàtì ojútólé ẹ ṣe go for the question ní agbára ti lẹ́dùnmáà gbogbo àwọn tẹ́ rí wọ́n máa láǹfààní àti kọrin lọ́jọ́ yẹn gbogbo wọn pátápátá ń tá a pè ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀rẹ́ ni ọ̀rẹ́ mi ni gbogbo wọn ó ti yé yín bó jẹ́ ìṣẹ́jú méjì bó jẹ́ ìṣẹ́jú mẹ́ta bó jẹ́ ìṣẹ́jú márùn-ún oníkálukú àfẹnubá tá à ń sọ yìí gbogbo wọn pátápátá ló ṣe kókó sí mi o kò sẹ́ni tí ò ṣe kókó sí mi ní gbogbo wọn
gbogbo wọn ni star gbogbo wọn lọ́nà ti fi hàn ó ti yé so. ẹ ṣe lè sọ a fẹ́ kí ẹ sọ fún àwọn abẹ́mọ̀ bóyá eré bóyá àṣemọ́jú ni àbí alẹ́ ni ó mọ̀. a ti bẹ̀rẹ̀ látago 4-5 rọ̀lẹ́ a ti bẹ̀rẹ̀ látago 4-5 rọ̀lẹ́ a máa ṣe lọ bẹ́ẹ̀ ó wá lè jago 3 òru kò tán ó lè ṣe bẹ́ẹ̀ mọ́jú àmọ́ a ti bẹ̀rẹ̀ látago 5-4 nírọ̀lẹ́ tó ráwọn èèyàn kan àtàwọn kì í ṣàìsàn ó ti yẹ yìí gbogbo nǹkan ló máa dàbí àwa lè ṣàìsàn ọdún 3 léra tá à ní sùn àgàgà èmi màá play lọ́sàn màá tún play lálẹ́ ìgbà míì gan máa ń pín hours lé àwọn tó fẹ́ kú wa lọ́wọ́ bá a ṣe ń bọ̀ lọ́jọ́ yìí yẹn wákàtí 3 ni o wákàtí 3 lẹ́sàn o ti yẹ yín àpò bẹ̀ lórí àdéhùn mi tí mò ń try láti fàjọ fún ni pé gbogbo èèyàn kan ló ní ẹ̀mí àìsàn àmọ́ àwọn àti ẹ̀mí wá yìí àmọ́ gbogbo àwọn tó máa wá yẹn lákọ̀ọ́nà máa bá wa àmọ́ ayé ti bẹ̀rẹ̀ látago 4 ìrọ̀lẹ́ títí lọ bẹ́ẹ̀. ètò ààbò fáwọn tó bọ̀ látẹnu ojú tó lé ta òbíkì ìbéèrè ṣóun ló béèrè yẹn. ètò ààbò fáwọn tó ń bọ̀ lágbára ẹ ti mọ̀ pé national stadium gbogbo fúnra rẹ̀ 24/7 security máa wà bẹ́ẹ̀ ká má tí wàá tún wá sọ pé ayé fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jọ yẹn security tó pójú tó péye ìdáàbòbò tó péye ó wà fáwọn èèyàn wa àwọn èèyàn tí wọ́n á mọ̀ pé ibi tẹ̀lé Alhaji Abass Akande tó bá ti wà the paramount king of music àgbàkí abọ́gbàgbọ́n àgbègbè ilẹ̀ Yorùbá kò sí tó ń jẹ́ jàgídíjàgan ẹ̀ tó bá jó ní jàgídíjàgan tó bá débi tí bá ti ń ṣiṣẹ́ gan tó gbọ́n bá ti rírú àwọn tó jókòó ògá bì éèbù ààrẹ á darapọ̀ mọ́ pé èmi náà kì í ṣe oníjàgídíjàgan o ó wá lè jáde tán kó tó wá gbégbé àjàgídíjàgan àmọ́ kò ní ṣẹlẹ̀ bí ti bá wà. jẹgbẹ́ máa rò ní báyìí gbọ́ October 6 akẹ́ jẹgbẹ́ máa rò ní báyìí gbọ́ October 6 ọkọ̀ sọ́jọ́ Friday tí Yorùbá ń pè lọ́jọ́ Jímọ̀ October 6 2023 PK Abass Obesere and friends ó máa ṣẹlẹ̀ ní Surulere ní National Stadium ó jẹ́ ẹsẹ̀ entertainment in conjunction Dampanogo entertainment in conjunction Sidophobia entertainment bó ṣe gbọ́ lẹ́rìí yẹn bó ṣe jẹ lẹ́gbọ́ yẹn October 6 ó máa kọjá bẹ́ẹ̀ èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣàtìrí gbogbo ẹgbẹ́ kámẹ́rà sí wọn lójú October 6 akẹ́ ìjẹgbẹ́ máa ròyìn báyé gbọ́ be there. Going to be fantastic. October 6, PK Abass Obesere and friends live in concert, Surulere National Stadium under Oldies Entertainment, Dampanogo Entertainment, in conjunction with Sidophobia Entertainment. Hey, oh my loud one, oh we no done. Sidophobia Entertainment presents PK First Obesere and Friends live in concert. Come and have fun with Alhaji Obesere, Malaika, Ragedi Baba, Sefiu Alao, Taye Currency, Small Doctor, Remi Aluko, Atawewe, Muri Thunder, Saint Janet, Sonny Neji, Estai Bekele, Oriyomi, Otibia, Ereya Salatu, Liva J, Ardex Labule, Sariki, Terry Akbala, Shanko Rashid, and many more. Date 6th of October 2023. Venue Hindu
Indoor Sports Hall, National Stadium, Surulere, Lagos. Tickets are available at OJ's National Stadium, OJ's Ebuta Meta, regular 5K, VIP 150K, VVIP 200K. For inquiries, call 081-5486-8388 or 088-3303-4923 or 07055631721. Proudly supported by OJ's Entertainment, Dampalogo Entertainment. Maximum security guarantee. Thank you. Thank you. Thank you so much. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.